ó dẹ̀ ti lè má gidi ó dẹ̀ ti lè má rí báyìí kò ṣe lè bọ òun ló ń gbé sólógbò tẹ́lẹ̀ Lizzy ti ń fẹ́ máa yẹn ti pẹ́ láyé ìgbà tó gbalẹ̀ fún sọ́ba wọlé ti pẹ́. ṣẹgbọ́ point of correction ọba wọlé kọ́ ni Mr. Lawal gbalẹ̀ sí fún mi Ìkòròdú ló gbalẹ̀ sí fún mi tó dẹ̀ ra mọ́tò sí fún mi inú ogún ààrẹ ló dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ fún mi torí pé mo rántí dáadáa ńgbà tó bá ti pawó báyìí owó tó fẹ́ fi ralẹ̀ ló fi ra mọ́tò fún mi owó tí Mr. Lawal àtújọ tó fẹ́ fi ra ilẹ̀ ló fi ra mọ́tò fún mi nígbà tí Mr. Lawal fẹ́ gbalé fún mi mo rántí wípé wọ́n gba owó iṣẹ́ lọ́jọ́ yẹn náà yọ nínú owó iṣẹ́ wọn ni wọ́n gbalé fún mi you don't understand so Ìkòròdú ni Mr. Lawal wọ́n ti gbalé fún mi bọ̀ inú mi dùn wípé gbogbo ohun tí Ìyábọ̀ Òjó sọ láti wá fi Fọlá gba donation ta ló mọ̀ wípé orí pílátífọ́ọ̀mù Òbò Ìkìrun làṣírí ti máa tú ẹ̀yin èèyàn mi ǹjẹ́ tó ń bá sọ fún yín pé orí platform ọ̀tá Lizzy orí platform àwọn Ìyábọ̀ Òjó làṣírí tí Ìyábọ̀ Òjó fi Bọ́lá gba donation tó ń bá sọ pé orí platform wọn làṣírí ti máa tú ǹjẹ́ máa gbàgbọ́ now ẹ jẹ́ ká máa gbọ́ lọ ṣé mo ti clear ẹ̀bẹ̀ yẹn ẹ wá gbọ́mọ yẹn parọ́ mọ́ mi ẹ máa gbọ́. tipẹ́tipẹ́ tó gbọ́ tó ṣe bá Fọlá jẹ́ bíi pé Fọlá wá gba boyfriend Fọlá wá gba ọkọ tí Lizzy láyé ìgbà tó ń lo bọ́ọ̀d tí máa yẹn gbalẹ̀ fún ní ọba wọlé. Morano ni mo ń lò lọ́ba wọlé Morano ni mo ń lò lọ́ba wọlé Mr. Lawal náà ló dẹ̀ tó rà fún mi tí n bá ti lo mọ́tò pọ́dún kan àgbà nídìí mi àfọwọ́kùn á tún upgrade mi tí n bá ti lo mọ́tò pọ́dún kan àgbà nídìí mi àfọwọ́kùn á tún upgrade mi Morano ni mo ń lò lọ́ba wọlé owó ara mi ni mo fi rẹ́ǹtì ọba wọlé Mr. Lawal ló rẹ́ǹtì Ìkòròdú fún mi tẹ́ bá wá wo ọdún wa láti Ìkòròdú wá sí ọgbà bíi 4-5 years adẹ̀síwá in relationship bíi 4-5 years adẹ̀síwá in relationship ó wá sọ nísìnyí ó ní wípé mo bá Fọlá ṣorogún mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ wípé owó ilé tán gbà fún Fọlá ní Fágbà mo fi wùwá orogún tó dáa èmi ni mo kówó ẹ̀ lẹ̀ mọ́tò tán rà fún Fọlá mo fi wùwá orogún tó jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ èmi ni mo kówó ẹ̀ sílẹ̀ nítorí pé èmi ò ready fúnlé ọkọ bẹ́ẹ̀ yẹn but of course mo fẹ́ ní relationship kí n máa jayé mi but I'm not ready for marriage so any ìrìn àjò tí Mr. Lawal bá lóun fẹ́ rìn I always supported him ìwà mi tí Mr. Lawal lánàá kò yàtọ̀ sí ìwà tí mò ń wù lẹ́nu ìwọ kọ́là tó pè sọ́dọ̀ ojú abẹ o rò pé o fẹ́ yẹ̀yẹ́ mi bọ̀ mo dúpẹ́ pé o padà exonerate mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà káàkiri àgbáyé ṣé èpè máa mú Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ pẹ̀lú tẹ́ ẹ gbọ́ yìí pẹ̀lú confirmation yìí àbí èpè ò ní mú Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ pẹ̀lú tẹ́ ẹ gbọ́ yìí nígbà tí Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé tó máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀ tí mò ń sọ wípé àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá ẹ rò pé mi ò mọ ohun tí mò ń sọ níjọ́ tí mo sọ pé èmi ni mo sanwó ilé Fágbà Fọlá nítorí mo fẹ́ gba ọkọ òun èmi ṣe sanwó ilé òun ẹ wo aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe látàrí wípé Ìyábọ̀ Òjó ya wèrè for good 30 years àwọn èèyàn ò dẹ̀ wo history Ìyábọ̀ Òjó wọ́n dẹ̀ ń tẹ̀lé ẹran tó ń tẹnu Ìyábọ̀ Òjó jáde gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ gbé Ọlọ́run tóbi fún àṣírí tó tú lálẹ́